Ẹ̀yin tèmi báwo ni o ṣe wà? Lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣe wà. Ẹ̀yin Tọ́pẹ́yẹmí ọmọ Adé TV, ẹ káàbọ̀ padà sórí ìkànnì mi. Èmi ti yín tòótọ́ Ọpẹ́yẹmí ọmọ Adébóyè, ṣé dáadáa ni mo bá yín? Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi gbogbo tẹ́ bá ti ń wò mí. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi ò ní dí. Eléyìí tí mo mú wá fún yín lọ́tẹ̀ yìí gẹ́gẹ́ bẹ́ ṣe rí as e dey hot for the street. Ẹ má bínú pé mo sọ èdè Gẹ̀ẹ́sì. Bó ṣe ń gbóná ni mo ní kí n gbé wá fún yín. Ó ń gbóná fẹlifẹli. Ọ̀rọ̀ Fẹ́mi Adébáyọ̀ àti Yín Aládùkẹ́ ni. Àwọn èèyàn wọ́n ní pé nǹkan tó ṣẹlẹ̀ ni wípé Yín Aládùkẹ́ ń ṣoògùn, ń ṣe gbá. Eléyìí tí Gistlover gbé wá fún wa òun ni wípé bọ̀dá Fẹ́mi Adébáyọ̀ wọ́n ti kó jáde fún Yín Aládùkẹ́. Bóyá Yín Aládùkẹ́ ló kó jáde o, bóyá bọ̀dá Fẹ́mi ló kó jáde o. Lọ́rọ̀ kan ṣá, àwọn méjèèjì ò ṣáà sí papọ̀. Àwọn ohun tí yóò ṣẹlẹ̀ ẹ jẹ́ kí n sáré gé fún yín ní 1 or 2 kí n lè tètè máa lọ ń tèmi torí ọ̀nà ibi iṣẹ́ ni mo wà. Eléyìí ó gbóná gan ni o. Wọ́n ní wípé Fúnkẹ́ Akíndélé òun ló dájà sílẹ̀ torí wípé gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, wọ́n ní pé Fúnkẹ́ Akíndélé ló ṣokùnfà bí ìyàwó alákọ̀ọ́kọ́ ṣe lọ ní ilé Fẹ́mi Adébáyọ̀. So Yín Aládùkẹ́ náà wá wò pé tó fi léyàlé òun lọ, òun bóun ṣe wà yìí o, òun níbi tóun lọ, ibi tóun máa kú sí lóun ti wà yìí ni ó bá gbéra. Nígbà tí ó gbọ́ wípé Fẹ́mi Adébáyọ̀ àti Fúnkẹ́ Akíndélé wọ́n jọ wà ní location, ló bá gbéra ló bá lọ bá wọn. Ó ní nílùú Ọ̀yọ́ ni. Ó débẹ̀ hòtẹ́ẹ̀lì tí àwọn Fẹ́mi Adébáyọ̀ wà, ó bà gbogbo nǹkan jẹ́, ó fọ́ TV, ìyẹn amóhùnmáwòrán, ó ṣàṣe bó ṣe máa ṣe. Ó padà sílé torí wípé ó fẹ́ jókòó nílé ọkọ. Obìnrin ojú obìnrin rí tó obìnrin èmi mẹ́ni tó gbà nímọ̀ràn yẹn káṣá máa bá lọ. Nígbà tí Fẹ́mi Adébáyọ̀ san gbogbo gbèsè nǹkan tí Yín Aládùkẹ́ bàjẹ́ ní hòtẹ́ẹ̀lì tó padà sí ìlú Èkó, ní a gbọ́ wípé Fẹ́mi Adébáyọ̀ ó ṣe kí ni, ó kó ẹrù jáde. Èmi ò gbọ́ rí níbi tí ọkùnrin ti ń kó jáde fóbìnrin, bóyá nítorí wàhálà yẹn pọ̀ ni àmọ́. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ, wọ́n wá ní pé Yín Aládùkẹ́ ṣáà lọ sọ́dọ̀ àwọn ẹbí kó bá òun bẹ ọkọ, kó bá òun bẹ olówó orí òun. Kò ṣàgbà, ó kọ̀ jálẹ̀, ìyẹn bọ̀dá Fẹ́mi. Bá ṣe wá ń bá lọ tán bí Gistlover ṣe sọ, ló bá ní wípé ọ̀rẹ́ Yín Aládùkẹ́ ó bá tún ti gbé àṣírí mi jáde torí wípé Yín Aládùkẹ́, òun àti Yín Aládùkẹ́ ní ìjà. Yín Aládùkẹ́ wá náà máa tú àṣírí ẹ̀. Ní ọ̀rẹ́ Yín Aládùkẹ́ ò bá fi kàn ṣe méjì, ó ní kó tó tú mi láṣìírí, èmi gan bá tiẹ̀ jẹ́, ó fẹ́ lé mi kúrò ilé ọkọ tiẹ̀ dẹ̀ rí, ìwọ ti kúrò ńbẹ̀, kí wá tún ni. Bó ṣe fọwọ́dù gbogbo bó ṣe ń lọlé babaláwo, gbogbo bó ṣe ń dé orí ara wọn mọ́nú gbá, gbogbo bó ṣe ń ṣe gbogbo ẹ̀ tán láfọ̀ṣẹ tán lolúgbòhùn wípé tèmi ni kò ṣe, tèmi ni kò gbà, má fi mí sílẹ̀ ọkọ mi àtàtà, ìwọ ni tèmi. Lójú yẹn máa bóyá mo ń ṣẹ̀fẹ̀ kó kúkú ṣe bẹ́ẹ̀. Eléyìí tí wọ́n gbé wá fún mi lénìí nìyẹn pé ẹ jẹ́ kí n gbé wá sí ti gbọ̀yìn. Ní Yín Aládùkẹ́ bá ń sọ fún, ló bá ṣàdé orí Fẹ́mi Adébáyọ̀ odidi baálé ilé. Eléyìí ó lágbára púpọ̀. Ló bá ní tèmi ni kò ṣe, tèmi ni kò gbà, kẹ́lòmíràn máa ń wùn ẹ́ mọ́. Yín Aládùkẹ́ gbọ́rọ̀ náà ṣe lú nìyẹn. Lọ̀rẹ́ Yín Aládùkẹ́ ló bá fọwọ́ dẹ̀ sí Fẹ́mi Adébáyọ̀. Fẹ́mi Adébáyọ̀ bá ṣe kí ni, ló fọwọ́ dú gbogbo ẹ̀ sáwọn ọ̀rẹ́ rẹ̀ àtàwọn ẹbí ẹ̀ ní ṣọ̀gbà bá fọ́wọ́. Lọ́wọ́ á ní pé tó bá jẹ́ yín kí lẹ̀ máa ṣe. Yẹn Gistlover ó ní pé kẹsàn-án kan tẹ́ máa ṣe. Ní pé jẹ́ tó bá jẹ́ pé yín ni Fẹ́mi Adébáyọ̀ ṣẹ̀ṣì máa wà pẹ̀lú róbìrí bẹ́ẹ̀ àbí báwo. Nǹkan tèmi fẹ́ sọ ní pápápá kó máa ṣe kíni. Obìnrin tẹ́ bá ń tú fóònù ọkọ yín torí gẹ́gẹ́ bí a ṣe gbọ́, wọ́n ní Yín Aládùkẹ́ bá ń tú fóònù ọkọ ló fi mọ̀ pé anything under skirt bọ̀dá Fẹ́mi fẹ́ tú, wọ́n fẹ́ ṣí o, wọ́n fẹ́ ṣí mọ́ínmọ́ín yẹn kó fi jẹ búrẹ́dì kó fi jẹ ẹ̀kọ. Wọ́n ní pé bọ̀dá Fẹ́mi bọ́ ṣe rí nìyẹn. Ó wá rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀. Nǹkan tèmi fẹ́ sọ ni pé obìnrin, nǹkan tó bá máa fà, tó bá mọ̀ pé fẹ́ jókòó lé ọkọ, wàá gbọ́, wàá ṣe bí pò gbọ́, wàá rí, wàá ṣe bí pò rí ni. Tó bá dẹ̀ mọ̀ pé wọ́n jẹ́ èèyàn kan tó máa ń lọ tú kíní fóònù ọkọ, ó máa ń lọ tú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọkọ ẹ̀, nǹkan tójú ẹ bá rí kò fara mọ́ ni. Ilé lèmi fẹ́ sọ. Ẹ má bínú torí wípé mo ti ń kánjú. Bóyá nínú vlog mi nígbà mìíràn, màá fún yín ní àwọn nǹkan tí obìnrin bá rí nílé ọkọ tó jẹ́ pé a máa faramọ́, tó jẹ́ pé ó tiẹ̀ lè ṣe kó má rí. Gẹ́gẹ́ fún àwọn single ladies out there that you are thinking that it is going to be you and your husband, ọmọ, it no be like that you.
ó yẹ kó máa always ní èmi kémi tó lọ rí ọkọ mo ti mọ̀ torí wípé ẹ má jẹ́ tí ń sọ débẹ̀ tó bá yá ẹ máa gbọ́ Ọpẹ́yẹmí ọmọ Adébóyè mo ti fẹ́ máa lọ èmi ni tiyín tòótọ́ ẹ̀yin tèmi ẹ máa ṣe rere èmi náà máa ṣe rere gbogbo wa la máa ṣe rere lápapọ̀ màmá rí nínú fọ́nrán mi tó bá tún bọ̀ ó dàbọ̀ ó dìgbà kẹ́ tọ́jú ara yín.